táyà ni mọ̀ràn pé kí ó má ṣe ẹgbẹ́ rárá pé kì í ṣe nǹkan tó dára ni. Kó má ṣe ẹgbẹ́ wo? Ẹni ẹgbẹ́. Kí n má ṣe ẹgbẹ́ òṣèlú náà. Kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, kó má ṣe ẹgbẹ́ òkùnkùn, kó má ṣe ẹgbẹ́ òkùnkùn àbí ẹgbẹ́ kọ̀ọ̀kan. Kí ni ìtẹ̀sí máa gbà yín mọ̀ràn láti má ṣe ẹgbẹ́ òkùnkùn? Kò sí èrè ń bẹ̀. Tó ló kó bá yín. Kò sí èrè ń bẹ̀. Kò sí èrè ń bẹ̀, ẹ̀jẹ̀ kankan bẹ̀ láti gbà tẹ́ ti ń ṣe àbí? Mi sì bá wọn ṣe, mi ṣe fi ṣe bóyá mo ṣe hàn tàbí mo máa ń lọ ilé ìjọsìn, ìdí mo máa ń lọ ní school. Wọ́n mọ̀ mí, mo máa ń lọ sí church ní every Sunday báyìí. Gbogbo Sunday ni mo máa ń lọ sí church, kò sí Sunday kan tí mi lọ sí church. Orúkọ wo náà sọ yín nínú ẹgbẹ́ òkùnkùn? Mo ò sọ mí lẹ́nu, mo ò fún mi lórúkọ tó ní bá wọn ṣe hàn kan pọ̀ láti gbà yẹn. Fún àfọ́n ní kankan bí nǹkan mọ̀lẹ̀ níjọ́ yẹn. Wọn ò fún mi ní nǹkan, wọn kàn fún mi ní omi tí mo kàn wọ́n. Mo sáà bẹ ìjọba kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run kí wọ́n ṣàánú fún mi kí n lè parí ẹ̀kọ́ mi, kí n lè bá parí ilé ìwé mi. Kí a lè rí sọ nípa ẹ̀sùn ìfipábánilòpọ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Kí lorúkọ yín? Orúkọ mi ni Balógun Elijah. Ẹ sọ̀rọ̀ sókè dáadáa. Orúkọ mi ni Balógun Elijah. Balógun Elijah. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ ọdún mélòó ni? Ọmọ 23 years old. 23 years. Ọmọ ọdún 23. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ ìlú wo ni? Ọmọ Ìbàdàn ni mí sà. Ọmọ Ìbàdàn. Àdúgbò wo ní Ìbàdàn? Àdúgbò ní Yegede. Yegede. Bẹ́ẹ̀ ni sà. Ìlú wo lẹ ń gbé? Ìlú Ìbàdàn náà mo ń gbé. Ìbàdàn lẹ ń gbé. Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ wo lẹ ń ṣe? Ọmọ iléèwé ni mí sà. Iléèwé wo? Taisula University of Education. Taiswed. Bẹ́ẹ̀ ni sà, Taisula University. Kí ló gbé yín dé àgọ́ àwọn ọlọ́pàá? Ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn náà ló gbé mi dé àgọ́ ọlọ́pàá nípa. Báwo ni wọ́n ṣe mú yín? Nítòótọ́ mo ti kúrò ní school tẹ́lẹ̀ torí pé set mi ti parí, ṣùgbọ́n mo ní issue tí mo sì ní ni pé mi ti ṣe TP. Tí màá sì ti ṣe TP yẹn, mi ní tí ní àyè àti ṣe clearance padà. So nígbà tí mo wá láti wá ṣe TP yẹn, so wọ́n ní pé màá kọ́kọ́ ṣe extension of studentship torí pé set mi ó ti kọjá, ó ti after. Kí ni set ti tọ̀dọ̀ yín ọdún wo sọ́dún wo? 2018 ni set mi, 2018 gangan ni mo wọ school, so ó ti parí ní 2022, so màá ṣe extension. So lẹ́tà yẹn ni mo wá fẹ́ kọ ibi bẹ̀ opposite ibi tí màá ti kọ lẹ́tà yẹn kò kúrò sí torí ẹni tó fẹ́ bá mi ṣe lẹ́tà yẹn kò sí around ìgbà yẹn. Àtúntún fi pé àwọn HOD náà ó dà pé kò mọ wá ní time, ẹlòmíì lè má wà lónìí, ẹlòmíì má wà ní ọ̀la, so ní ìfẹ́ ọkọ rí ṣe ní ìjọ Monday wọ́n fi rí mi mú. So ìdí tí wọ́n sì fi mú mi ó ní nítorí pé mo ṣe ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ ayé. Báwo náà ṣe máa pẹ́ ìṣẹ́gbẹ́ òkùnkùn láti ní ọjọ́ yẹn? Ẹ ṣàlàyé kí ló ṣẹlẹ̀ níjọ́ tán ní báwo náà ṣe mú yín? Wọ́n mú mi ní mi mọ̀ bí wọ́n ṣe mọ̀ pé mo ṣe ẹgbẹ́. Ìgbà tí wọ́n nà mí ni mo sọ pé mo ṣe ẹgbẹ́. Níbo lẹ wà? Kí lẹ ń ṣe lọ́wọ́? Mo dúró ni mo wà níbi opposite ibi tí mo ti ń dúró fún nǹkan tí mo fẹ́ ṣe kí ni photocopy yẹn, ṣùgbọ́n mo sáà bẹ ìjọba kí wọ́n jọ. Oṣù wo, ọjọ́ wo, ọdún wo lẹ join ẹgbẹ́ òkùnkùn? Ìjọ tí mo join ẹgbẹ́ òkùnkùn mi mọ̀ pé màá join ẹjọ́ yẹn. Mo wà ní ilé, mo wà ní hostel mi níjọ́ náà yẹn, so mo wá fẹ́ lọ ra nǹkan ní iwájú school gate. Mo fi lọ ra nǹkan lálẹ́, ó ní mo pàdé ẹ̀gbọ́n yẹn tí wọ́n sọ fún mi pé kí n tẹ̀lé àwọn jáde, ṣùgbọ́n ẹ̀gbọ́n Túndé, bọ̀dá Túndé ni mo máa ń pè wọ́n. Course wo ni ẹ̀gbọ́n Túndé, bọ̀dá Túndé ọ̀hún ṣe? Course tí wọ́n ṣe, mi ì mọ course tí wọ́n ṣe. Ní university? Mi ì mọ course tí. Ṣé ọmọ Tasudite náà lòun náà? Nàbọ̀ àwọn yẹn wọ́n ti jáde ní tiwọn. Mi ì mọ course tí wọ́n ṣe. Ṣọmọ àdúgbò yẹn lòun àdókò kan lọ́lé mọ́ ni? Ọmọ school àwọn náà tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti jáde tipẹ́, wọ́n ti jáde. So wọ́n wá ní pé ká jọ lọ sí ibẹ̀. Ìjọ yẹn gan mi ìfẹ́ tẹ́lẹ̀, wọ́n kàn sọ pé sáwọn máa bá mi sọ̀rọ̀ pé ká jọ lọ sí ibì kan, pé àwọn kan afẹ́jọ́ lọ sí birthday party ni. Bóyá náà mo ti gbọ́. Sáfẹ́ pé Ọlọ́run ṣáà máa ṣàánú mi, ó mo fi tẹ̀lé wọn lọ́jọ́ yẹn. Nígbà tí màá fi bára mi nínú igbó tí wọ́n ná mi, tí wọ́n sọ pé kinní kan wọ́n ṣáà ná mi, wọ́n ní pé kí n dojú bolẹ̀. Wọ́n faṣọ dì yín lójú débẹ̀ ni? Nígbà tí wọ́n débì kan wọ́n ná mi ni pé kí sáà máa lọ. Àwọn mélòó lọ náà? Ẹnìkan tó kọ́kọ́ mú mi lọ ní ṣùgbọ́n tó ti ń di pé wọ́n fẹ́ fọ́ọ̀sì mi, ó ti ń di pé ó ti ń tó bí abí 3 lórí mi. Àfi ní pé kí n máa lọ. Láti ọdún wo ni ẹ? Láti ọdún 2020 nìyẹn. Ṣùgbọ́n 2020? bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n èmi bá wọn ṣe nǹkan kan pọ̀ tèmi.
ṣùgbọ́n jọ wà lórí WhatsApp group tọ́lẹ̀ wà. mi ò sí ní WhatsApp group kankan, mi ì sí ní group ẹni, mi ì sí ní Báwo ni ṣe group, wá ń ríra? mi ì bá wọn pàmọ̀ pàbí bẹ́ẹ̀ nìkan kan ṣe. Èmi máa ń lọ jẹ́jẹ́ mi ni, èmi máa ń kódà mo máa ń lọ church gan ní school, mo máa ń lọ ilé ìjọsìn, ìdí mo máa ń lọ ní school. Wọ́n mọ̀ mí, mo máa ń lọ sí church ní every Sunday báyìí. Gbogbo Sunday ni mo máa ń lọ sí church, kò sí Sunday kan tí mi ì lọ sí church. Orúkọ wo náà sọ yín nínú ẹgbẹ́ òkùnkùn? Wọn ò sọ mí lẹ́nu, Wọn ò fún yín lórúkọ wọn ò kankan? sọ, wọn ò fún mi lórúkọ, torí mi ò bá wọn ṣe nǹkan pọ̀ láti ìgbà yẹn. Wọn ò fún yín ní kankan bí nǹkan mọ̀lẹ̀ níjọ́ yẹn? Wọn ò fún mi ní nǹkan, wọn kàn fún mi ní omi tí mo kàn wọ́n. Mo ṣáà bẹ ìjọba kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí wọ́n ṣàánú fún mi kí n lè parí ẹ̀kọ́ mi, kí n lè bá parí ilé ìwé mi. Kí a lè rí sọ nípa ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kàn yín? Ẹ̀sùn ìfipábánilòpọ̀ yẹn èmi gan ò nífẹ̀ẹ́ sí, mi ì fẹ́ràn rẹ̀, mi ì lè ṣe, mi ì ní agbára àti ṣe irú nǹkan báyẹn. Mi ì ṣe ẹ̀sùn ìfipábánilòpọ̀, mi ì mọ kankan nípa ìfipábánilòpọ̀ àbí nípa nǹkan báyẹn, mi ì mọ nǹkan pa ìsà. Olè kan wá sọ pé ń jà nǹkan ni. Irọ́ o, mi ì mọ nǹkan pa olè jíjà, mi ì jalè o, mi ì ṣe nǹkan báyẹn. Mo ṣáà bẹ ìjọba kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí wọ́n ṣàánú mi, kí wọ́n lè jẹ́ n parí ẹ̀kọ́ mi, torí mo sì ṣe wà báyìí gan-an, mo sì wà nínú ìrora ńlá, torí pé ó yẹ kí báyìí ó yẹ kí n ti bẹ̀rẹ̀ TP tí mo fẹ́ ṣe báyìí, tí mo sì tún fi wà ní àgọ́ ọlọ́pàá. Torí pé wọ́n lé ẹ̀ṣẹ̀ gbé òkùnkùn ni wọ́n ṣe mú yín? Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yin náà dẹ̀ jẹ́wọ́ pé lóòótọ́ lẹ̀ ẹ̀ṣẹ̀ gbé òkùnkùn? Bẹ́ẹ̀ ni, torí kíjọba pé wọ́n jọ kí wọ́n ṣàbójú àánú, kí wọ́n bò. Tí ẹ bá máa wá báyàn nímọ̀ràn, pàápàá jùlọ lórí ẹgbẹ́ ṣíṣe, irú ìmọ̀ràn wo lẹ máa fún yàn? Màá bá yàn nímọ̀ràn pé kó má ṣe ẹgbẹ́ rárá, pé kì í ṣe nǹkan tó dára ni. Kó má ṣe ẹgbẹ́ wo? Ẹni ẹgbẹ́. Kí ẹ má ṣe ẹgbẹ́ òṣèlú náà? Kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, kó má ṣe ẹgbẹ́ òkùnkùn, kó má ṣe ẹgbẹ́ òkùnkùn àbí ẹgbẹ́ kọ̀ọ̀kan. Kí ni ìtẹ̀sí máa gbà yín mọ̀ràn láti má ṣe ẹgbẹ́ òkùnkùn? Kò sí èrè ń bẹ̀. Tó ń ló kó bá yín? Kò sí èrè ń bẹ̀. Kò sí èrè ń bẹ̀, ẹ̀jẹ̀ nǹkan bẹ̀ láti gbà tẹ́ tí ń ṣe àgbẹ̀? Mi ì sì bá wọn ṣe, mi ì ṣe fi ṣe bóyá mo ṣe nǹkan àbí church mi máa lọ ń tèmi. Ọlọ́run ṣe lẹ́rìí, mi ì ṣèyàn bẹ́ẹ̀, mi máa ń lọ church ní tèmi ni. Bọ̀ mo bẹ ìjọba kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí wọ́n ṣàánú, kí wọ́n bójú àánú wo mi. Táyàn nímọ̀ràn pé kó má ṣe ẹgbẹ́ rárá, pé kì í ṣe nǹkan tó dára ni. Kó má ṣe ẹgbẹ́ wo? Ẹni ẹgbẹ́. Kí ẹ má ṣe ẹgbẹ́ òṣèlú náà? Kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, kó má ṣe ẹgbẹ́ òkùnkùn, kó má ṣe ẹgbẹ́ òkùnkùn àbí ẹgbẹ́ kọ̀ọ̀kan. Kí ni ìtẹ̀sí máa gbà yín mọ̀ràn láti má ṣe ẹgbẹ́ òkùnkùn? Kò sí èrè ń bẹ̀. Tó ń ló kó bá yín? Kò sí èrè ń bẹ̀. Kò sí èrè ń bẹ̀, ẹ̀jẹ̀ nǹkan bẹ̀ láti gbà tẹ́ tí ń ṣe àgbẹ̀? Mi ì sì bá wọn ṣe, mi ì ṣe fi ṣe bóyá mo ṣe nǹkan àbí church mi máa lọ ń tèmi. Ọlọ́run ṣe lẹ́rìí, mi ì ṣèyàn bẹ́ẹ̀, mi máa ń lọ church ní tèmi ni. Bọ̀ mo bẹ ìjọba kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí wọ́n ṣàánú, kí wọ́n bójú àánú wo mi. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.